tó ẹ ti kú dédé àsìkò yìí ẹ̀yin tèmi ní gbogbo tọ́wọ́jà ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV ṣe bẹ́ẹ̀ tó dé ní gbogbo tẹ̀sí láǹfààní àti mọ gbọ́ wa àti mọ wò wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ nínú iṣẹ́ wa pé aláǹfààní àti mọ já yín sí àti mọ gbé yín débẹ̀ àti mọ fi tó yín létí àwọn tó ń lọ lórílẹ̀-èdè wa Nàìjíríà yálà lábala òṣèlú ìròyìn amúlòdùn tàbí lábala eré ìdárayá ṣé lẹ́yìn náà láti mọ já yín sí Lagbole Fuji lórí awuyewuye tó ń lọ láàrin àwọn gbajúgbajà olórin Fuji méjì ni Alhaji Tiri àti Taye lẹ́yìn tó sì jẹ́ wípé àwọn agbọ̀rọ̀dùn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbé fọ́nrán jáde tí wọ́n ti ń lérí sí àwọn wípé má bẹnu àtẹ́lu ẹni tí mo wà lẹ́yìn rẹ̀ ìwọ náà má bẹnu àtẹ́lu ẹni tí mo wà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ká tó máa já yín sí tòní gangan ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká kọ́kọ́ jọ wo fọ́nrán kékeré yìí. ẹ wá ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ orí ibu yín àbí ẹ ti fẹ́ start pàtó àlẹ́ gbá lọ pàtó eléyìí ẹ ní wò tán ẹ mọ̀ pé wọ́n fi nílẹ̀ fún Tiri pé kí n dúró ti Tiri lọ́rùn ni wá Taye Currency tó bá kìlọ̀ fún ọmọ òfò tó ń ṣiṣẹ́ fún ẹ àtọ́lórí burúkú tó wà Facebook yẹn tó ń ká lólo pé. tó ẹ káàbọ̀ padà ṣe èsì ọ̀rọ̀ náà ló ṣe bẹ́ẹ̀ ló ti gba ojú òpó ayélujára TikTok kíkan bí ọ̀kan lára àwọn ọmọ Taye Currency náà ti ṣe jáde wá láti wá ṣe lálàyé fún ọmọkùnrin ọ̀hún wípé ìgbàkúgbà tí awuyewuye bá ṣe bẹ́ẹ̀ tó bá pa òun àti ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn Taye Currency papọ̀ ó ní kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ kò gbọdọ̀ mọ bẹnu àtẹ́lu Taye Currency o bákan náà ó jẹ́ kó di mímọ̀ pé àwọn olórin tí ọmọkùnrin ọ̀hún ṣe bẹ́ẹ̀ tó ń tẹ̀lé ó ní ṣe irú èèyàn tó ṣe bẹ́ẹ̀ tó yẹ kó máa rí mọ́ wọn lélẹ̀ ẹjọ́ náà ta ló ṣe bẹ́ẹ̀ ta ló ń gbìyànjú àti báwí níbẹ̀ yẹn ṣe Tiri náà ní ṣe bẹ́ẹ̀ ló ń gbìyànjú àti báwí ìyàtọ̀ bá kọ sí yín kẹfì èrò sí náà sọ̀rọ̀ sí abala àríwí sí kẹwàá bámi wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kẹjẹ kájọ fọ́nà ọ̀hún kágbá àlàyé ọ̀rọ̀ náà. Sori wọ bọ̀bọ̀ ẹ̀ mi ò kí ṣe fídíò fún yàn o but I'm doing this video for you to give you last warning màdé advise ẹ gbàgbé pé ẹjọ́ ń ṣe online everybody jọ ní Facebook lọ́wọ́ everybody jọ wà ní TikTok àjọ ń sọ̀rọ̀ go and ask about me lọ béèrè nípa mi dáadáa lọ́wọ́ èèyàn tó bá ti lè mọ̀ ní ṣó mọ̀ pé wọ́n ti lé ẹnu rí o ti ṣẹnu rí pé tí Taye Currency bá wá sí Jẹ̀bú wà ní kí wọ́n yìn wà ní kán yìnbọn mọ́ Taye Currency ṣó mọ̀ pé o ti sọ bẹ́ẹ̀ I have your record o mọ̀ oníbọn tó máa fi ń yin àwọn èèyàn àbí bẹ́ẹ̀ kọ́ now I want to tell you mi ò ní any problem pẹ̀lú ẹ rárá mọ́ I will not have a problem and even o jẹ́yàn tí o lè fún mi ní problem but I want to give you this public last warning tí wà tí anybody tó ń tẹ̀lé Taye Currency bá níṣù tó bá tún bọ́ síta online tó dárúkọ Taye Currency tó kàn dárúkọ Taye Currency mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí tí mi ò bá fi bí mo ṣe jẹ́ rán ẹ̀ kó pè mí lọ́mọ àlè and ẹ̀yin olórin tí bọ̀bọ̀ ìgan tẹ̀lé is this a kind of person that's supposed to represent your brand? Look at him. Tó bá fẹ́ jáde tó fẹ́ express the anger express your anger ṣé bí kó máa bẹ́ni tó tó ẹbí lọ́mọ ẹ tó lè ra ẹ pàjẹ́ tó yẹ kó máa bá sọ̀rọ̀ anyhow ni. But I cannot blame you. Inú òṣì ló wà inú òṣì náà tó ẹ sí o ò lè mọ nǹkan tó ń pè lọ́lá. Ká ní ìran ẹ kan ó kàn rọra wà ní píìkì tí Taye ìran ẹ kankan wà ní píìkì tí mo wà ní wàá mọ nǹkan tó ń pè ní ipò tí Taye Currency wà yẹn ṣó bí ẹ dáa gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí Taye Currency yẹn kó sọ sí Yusuf ọmọ ẹ àbí kó sọ sí Samson. Now I am giving you last warning tó bá wo èmi I dare you tó bá bí ẹ dáa drop any video kó dẹ̀ sọ̀rọ̀ kó bú Alhaji Taye Currency and me I will tell you who I am. ṣé bó ló níbọn o mọ̀ bọ́ ṣe ń yíyan àbí I will now tell you that your gun wàá yìn Alhaji Wasiu Alabi Pasuma mi ò ní kẹ́ warn ẹ o I will not ask you to warn him. Mo mọ̀ pé gbogbo nǹkan tí bọ̀bọ̀ yẹn ń ṣe ẹ̀ẹ̀ràn I so much know pé ẹ̀ẹ̀ránṣẹ́ I so much believe in you because tẹ́ bá ń gbọ́ containers ẹ̀ àwọn kan ló ní pé kóun lọ máa dúró ti àwọn kan that doesn't mean you will come online to come and insult Alhaji Taye Currency. Ẹ bá mi sọ fún Alhaji I'm begging you in the name of God. I'm begging in the name of God. Ṣé mọ̀ pé bó ṣe ń bú Taye Currency yìí sìn tí ó bá ń di ọ̀rọ̀ wípé wọ́n ń búra wọn ò ní bú òun gangan ẹ̀yin náà máa tún bú o
and I don't want that kind of things to happen again. I think preach peace and preach àlàáfíà. Kò ń ṣe wípé wọ́n yọ ogun jà o. Torí ìfẹ́ tí mo ní sí yín ni o. Tí n bá bọ́ síta, èmi, I know how I can do my thing manipulately and nothing will happen. Nothing will happen. Nothing will happen. Please warn this guy. Ẹ warn ẹ níbi tó bá ti ń gbọ́, níbi tó bá ti ń mọ̀. Ibi tó bá ti ń gbọ́ tó bá ti ń mọ̀. Ibi tó bá ti ń gbọ́ tó bá ti ń mọ̀. Then I dare you. Tó bá tún bí ẹ dá, drop a video kó dárúkọ Taye Currency. Just drop a video, drop another video kó dárúkọ Alhaji Taye Currency. Kó dárúkọ Alhaji Taye Currency. Look at you, wo bó ṣe rí. Tí ó bá jẹ́ pé ayé di ayé nǹkan tí ò ń ṣe ara nǹkan tí ò jẹ́ kí tó jẹ́ kán máa luwo Fuji music as a local. Okay, can I even be proud? Okay, ẹ̀yin olórin tó ń tẹ̀lé, ṣé lè wà proud of this guy kó lọ represent yín Lasso Rock àbí government house pẹ̀lú bó ṣe rí? Pẹ̀lú àwọn content tó ń ṣe, can you even be bold kẹ́ sọ fún pé ẹ̀yin ló ń tẹ̀lé kẹ́ dì mọ́? Mi ò fẹ́ wàhálà o, and everybody that knows me that mi ò kì í sá fún wàhálà. Ẹ lọ béèrè, mi ò ń sá fún wàhálà o, mo ò dẹ̀ fẹ́ wàhálà. But I'm warning this guy. Next time tó bá fi lè mention Alhaji Taye Currency in any of his video, I am coming for you. tó àlàyé ọ̀rọ̀ ọ̀hún náà lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ó jẹ́ kó di mímọ̀ wípé kó jáwọ́ nínú bíbẹnu àtẹ́lu Alhaji Taye Currency o lákò ìgbà tí awuyewuye bá ti pa wọn àti ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn wọn papọ̀. Bákan náà ó mẹ́nuba ọ̀rọ̀ Alhaji Wasiu Alabi Pasuma ẹ̀gbọ́n báwo ló ṣe gbà kan Alhaji Wasiu Alabi Pasuma ìhàwó gan ló kọ sí wọn. Ṣé wọ́n mọ̀ nípa gbogbo awuyewuye ọ̀rọ̀ ọ̀hún ni àti pé ṣó lẹ́tọ̀ọ́ fún àwọn olórin Fuji méjèèjì ọ̀hún láti fààyè gba ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn wọn láti ṣe agbẹnusọ fún wọn tó bá jẹ́ wípé lóòótọ́ ni wọ́n fẹ́ kí gbogbo awuyewuye ọ̀rọ̀ ọ̀hún náà ṣe bẹ́ẹ̀ kó wá sópin. Ìyá tó bá kọ sí yín bó bá ṣe rí létí yín gan bẹ́ẹ̀ bá ṣe rí sí ẹ má gbàgbé láti bá fi èròǹgbà tí yín náà sọwọ́ sí abala àríwísí ìyẹn comment section kẹba lẹ́ẹ̀kẹ́sì bá ṣe kẹfì sọwọ́ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì DIGINAIJA TV àwa ní tiyín ní tòótọ́ a ó tún mọ báyìí pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdágbére báyìí fún yín pé ó dàbọ̀.